ẹ̀rín ẹ̀yin kan máa ń pa mí láyé ẹ post pásítọ̀ yẹn post àfáà yìí àti post babaláwo yín ò wà nira nígbà wọn bá ṣe fà fún yín nígbà tẹ wà lásọ kan tó bá ṣe fà fún yín tẹ ẹ jẹ nǹkan kan tí Olódùmarè wá ṣàṣẹ sí tẹ ẹ di ńlá àti wá dúpẹ́ ìṣẹ́jú kan yóò wá le àti fi babaláwo yín gan bí bàbá ẹni tó ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ ni pé bẹ́ẹ̀ wulẹ̀ ra nǹkan wá fún pé kẹ̀kẹ́ déta kan ní bàbá yìí babaláwo mi ni o ẹ má sì gbà o ẹ má rí fi o àti sọ bẹ́ẹ̀ yóò wá le ẹ máa kúnlẹ̀ fún pásítọ̀ ẹ máa kúnlẹ̀ fáfáà yóò lè lára yín àti sọ pé babaláwo lẹ́nu ẹlòmíì àti kí babaláwo ń ta yóò dògùn fún un tẹ́ ẹ̀ bá lọ pátì oníyà yín ni ó jẹ́ nítorí babaláwo iṣẹ́ ní ìkọ̀kọ̀ kò sí tí wọ́n ń lò láyé tí babaláwo ò ní ẹ mọ̀ gbà wò pamọ́ ẹ jẹ́ wọn mọ̀ wípé ẹ̀ súnmọ́ babaláwo ẹ mọ̀ sọ babaláwo dẹ́ni ìkọ̀kọ̀ má bá ṣe fá fún yín tán tó jẹ́ pé pásítọ̀ àtàfà àlẹ́ fi ń yìn ẹ jìyà ẹ bẹ̀rù yín bòbí ẹ ti gbọ́ ẹ ṣàtúnṣe lórí ẹ̀yin tó bá bá wí èmi yẹ pé kẹ́yìn má bínú ẹ fọ́ fún yẹn rí